gbajúmọ̀ ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ní David Adeleke, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido, ó máa ti tú àṣírí nípa ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó kọjá, èyí tí àbúrò bàbá ẹ̀ ọlọ́lá jùlọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke tó ti jáwé olúborí, tí Davido tó sì tú àṣírí wípé ogun gidi ni àwọn jà káwọn tó jáwé olúborí nínú ètò ìdìbò náà. Ológun làwọn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n kó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n ó ní pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn èèyàn, ó ní gbogbo ogun tí àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun ó láwọn borí wọn o, àwọn sì fọ̀nà ta àwọn láti jẹ́ kó mọ̀ pé agbára ọwọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn èèyàn ìní ó wà. Kì í ṣe ìròyìn mọ́ pé tẹ̀gbọ́n-tàbúrò ní bàbá Davido àti gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bàbá Davido tó jẹ́ gbajúgbajà olówó àti oníṣòwò nílẹ̀ Yorùbá, ọ̀mọ̀wé Dèjì Adeleke tí ó bí David Adeleke Davido, ó ní ẹ̀gbọ́n fún gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke. Ìfẹ́ tó sì wà láàrin Davido àti gómìnà Adeleke kì í ṣe kékeré, kódà èèyàn lè fẹ́ rò pé gómìnà fúnra ló bí Davido ní níbi tí àwọn méjèèjì tí wọ́n fẹ́ràn ara wọn dé. Kò wá sí nǹkan tí Davido tó fẹ́ ṣe láyé yìí nídìí iṣẹ́ orin ẹ̀ tí gómìnà Adémọ́lá Adeleke tí kì í ṣe àtìlẹ́yìn fún gidigidi. Bó bá sì tún ti di ti Adeleke náà bóyá níbi ètò ìdìbò, níṣẹ́ ni Davido náà ló máa ń dúró tì, èyí tí ó máa ń wú ọ̀pọ̀ èèyàn lórí pé ìdílé àwọn èèyàn náà wọ́n nífẹ̀ẹ́ ara wọn, ìyún ìdílé Adeleke, ìfẹ́ gidi ó wà láàrin ara wọn. Ṣáà nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá tí àbúrò bàbá ẹ̀ ti jáwé olúborí, Davido jẹ́ kó di mọ̀ wípé ogun làwọn ẹgbẹ́ òṣèlú APC náà kó wọlé o, ṣùgbọ́n táwọn borí ogun wọn. Ó ní gómìnà APC 17 APC governors àti àwọn aṣòfin ní Àbújá bíi 50 national assembly members tí wọ́n wọ ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n tó ní pẹ̀lú gbogbo eléyìí níṣe ni àwọn fìyà jẹ wọ́n. Ó ní owó tí wọ́n tó kó wá fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní 150 bílíọ̀nù náírà 110 bílíọ̀nù náírà ni wọ́n gbé wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi lé Adeleke, ṣùgbọ́n tó ní pẹ̀lú gbogbo òbítíbitì owó yìí ó lójú tì wọ́n. Ó ní ká ní APC lọ jáwé olúborí nínú ètò ìdìbò náà ni. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ti tàn nítorí pé yóò dàbí pé owó àti jàgídíjàgan kéèyàn ṣe wọ̀fà wàhálà nìkan lèèyàn lè fi jáwé olúborí, ṣùgbọ́n ó ní pẹ̀lú eléyìí níṣe ni àwọn yẹ̀yẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó wá jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí wọ́n ń ka ètò ìdìbò lọ́wọ́, níṣe ni ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio nínú pé àjọ elétò ìdìbò INEC láti fagilé ètò ìdìbò náà láti ṣe màgòmágó, ṣùgbọ́n ó lélẹ̀ ló jẹ́ kóun tètè pariwo síta lórí ẹ̀rọ ayélujára. Ó ní ṣe l'Akpabio pé òun pé kóun lọ pa ọ̀rọ̀ tó ń kọ lórí ọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára rẹ̀, ṣùgbọ́n tó lóun yarí. Bẹ́ẹ̀ ló ní ọkùnrin tó lówó jù ní Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀, Alhaji Aliko Dangote náà pé òun pé kóun pa ọ̀rọ̀ òun rẹ́, ṣùgbọ́n tó lóun yarí kalẹ̀ nítorí pé òun dúró ti àbúrò bàbá òun di ìgbẹ̀yìn.